ara mi mo ti bàlágà mo sì ti fẹ́ lọ́kọ mi ò fẹ́ ṣìyàn kí n tó léyàn ṣe mọ̀ wípé ó gbèrò ọkùnrin tí ipò ọkọ ni mo fẹ́ kọ́lọ́hún kó yàn fún mi ní kókókó sàlámàlẹ́kùn ẹ kú déédéé ìwòyí o ṣe lálàáfíà ni mo bá yan ṣé mo bá Sọ́fíà nílé wọ́n ti ní ẹ fún wa níyàwó wa wọ́n mọ́lá ìgbẹ̀yìn lé ọlọ́lá ní ilé wa tó fẹ́ darapọ̀ mọ́ ọkọ ni mo fẹ́ aṣínà ńlá ni asàlámù aláìkùm asàlámù aláìkùm gbogbo jọmọ́ dúkà o akíyín lọkùnrin lóbìnrin nínú sílámù ṣe dáadáa lábáyín o àgbékẹ́ńkì o Sọ́fíyàtù ló ń kí gbogbo wa assalamu alaikum warahmatullahi wabarakatuh. Absalom ọlọ́run bá ń dúpẹ́ fún yín o Sọ́fíà yín rèé o ó sì dánmọ́ o ọlọ́run gbogbo iṣẹ́ ṣe yín ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan bẹ́ẹ̀ ṣe gbà mí nígbà yẹn gbogbo àtẹ̀yìn náà bá ń pe ọlọ́run ní ọmọ jẹ yín agbára àdúrà tí mo máa ń ṣe fún yín ní kọ̀kọ̀ náà tó jẹ́ ní ti dáadáa ọlọ́run àjò gbà túbọ̀ gbà lórí yín because wọ́n jẹ́ kó rọ̀ mí lọ́rùn ìdààmú láì. ṣé fífẹ́ wà ń bẹ̀ ni. kò sí fífẹ́ ń bẹ̀. ó sì gbà yín tọwọ́ tẹsẹ̀. tọwọ́ tẹsẹ̀ mú káàárẹ̀ iná mú mi dọ́dọ̀ wọn. Allah akbar. níjọ́ tán dẹ̀ tí mú mi dọ́dọ̀ Absalom ọmọ Afọláyan ọjọ́ yẹn ni mi ti dààmú. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó. lónìí ọ̀dọ̀ gbajúgbajà olórin ìsìláàmù ni náà ni àwa tẹ́wọ́n alájà Sofia Iyankaola ọjọ́ àbókìtì náà ti pẹ́ dára lọ́yọ̀ọ́ pàápàá ibi tí wọ́n wà ìyìn ló ti di ilé ọ̀hún lé wọn bẹ lamẹ́ríkà wọn bẹ ní Nàìjíríà Amẹ́ríkà làwọn wáyò àtúwà Nàìjíríà náà tó ẹyẹ wa ò ní fi apákọ̀ fún méjì náà ni àjọmọ́ mú kọ́ra wọn láti lè wo experience wọn níbo náà ti ń bọ̀ níbo náà Bàríkìsì ni ohun tí sẹ́yìn dáńpọ̀ lọ́wọ́ báyìí tó dáa mọ̀ pé wá sí Nàìjíríà wọn ò gbọ́dọ̀ wá bí kọ́mọ̀ tó rí nǹkan gidi kan múlẹ̀ tó salamu alaikum alájà. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ mọ̀ káàbọ̀ sí Nàìjíríà. asàlámù alaykum asàlámù alaykum gbogbo jọmọ́ dúkà o akíyín lọkùnrin lóbìnrin nínú sílámù ṣe dáadáa lábáyín o àgbékẹ́ńkì o Sọ́fíyàtù ló ń kí gbogbo wa assalamu alaikum warahmatullahi wabarakatuh. òyìn náà ni Allah akbar kabira ẹgbẹ́ ká torí àwọn tí wọ́n máa wòye nígbà àkọ́kọ́ ká máa rí nígbà àkọ́kọ́ lórí ìkànnì wa yìí ẹ jẹ́ kí a lọ sí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ gan this music bó lè ṣe kó ilé labọ́lá ni àbí àwọn èèyàn ń kọ́ ládùúgbò ìbí náà bá wọn kọ́ àbí sáwíà kan ni ẹ darapọ̀ mọ́ tí ẹ fi ṣàwárí ẹ̀bùn tọ́lọ̀ fún yín. mo ti bẹ̀rẹ̀ ó tó jọ́ mẹ́ta o kì í ṣàná ni mo bẹ̀rẹ̀ ìjẹta ni mo ti bẹ̀rẹ̀. ìjẹta ni bẹ́ẹ̀ ni wow. so mo lè sọ pé mo bá ń lé mo dẹ̀ lè ní abínibí náà ni because nígbà yẹn tí mo wà ní mọ́dúrásà tàbá fẹ́ ṣe bí a cultural something nílé kí ó bẹ̀yẹ̀ èmi ni máa ń lead wọn ní ti orin so ìgbà tí mo dẹ̀ wá ní school náà I was like assembly prefect ní ọjọ́ Jumat Islamic prefect so èmi ni máa ń lead the Quran ní assembly ní every Friday so àti bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kó tó di pé àwa padà já gbangba alhamdulillah. Alhamdulillah. So professionally like how many years now tẹ́ bá ní kẹ́ kà ló ń kà. tẹ́ bá ní kí n kà á nísìn á ti wọ bí 26. wow ẹ ti ṣe eléyìí bọ̀ rẹ́kọ̀dù mélòó wà ní ló ti kún. rẹ́kọ̀dù tí mo ti ṣe before ká tó já gbangba yẹn máa tó bí 5. wow bọ̀ ńgbà tí ó di pé ìrànà yẹn tàn náà tó bí a mo ṣe bí 6. olúwa ni lánàá yẹn wá tàn nílé lóko lájú Iyankaola Sofia Iyankaola ọdún wo ni. 2012 because mo ṣe hajj ní 2010 so mo rántí pípa tí mo dé láti hajj ní. ló tàn ó jẹ́ tọrọ Mẹ́kà ni àbọ̀lọ́ nǹkan ni ó kàn rìn bẹ́ẹ̀. gbogbo àpapọ̀ àpapọ̀ ní ìgbà yẹn ní 2012. tábà wo 2012 sísìn bíi 14 years máa ní ẹ̀dẹ̀ yẹn ti ń ṣe kí ni wọ́n bí 26 years right. so a jẹ́ pé tábàyọ̀ 14 kò ní 26 gbogbo yẹn bí forí lọ́pẹ̀ ni. bẹ́ẹ̀ni tó dẹ̀ rọrùn ṣá. kò rọrùn
kò rọrùn o. pàápàá fóbìnrin ńkọ́. Ó le gan. wow. Ó le. Àìmọye yìí tá a máa bẹ̀bẹ̀, àìmọye yìí tí a máa kàbùkù wálé, àìmọye yìí tá a ti rẹ̀wẹ̀sì gan máa dé láàrin ọ̀nà méjì pàbí ká padà sílé ni. Ó dẹ̀ jẹ́ á lọ ìtẹ̀ǹta bá ń bẹ̀ náà láfaramọ́ ló fi jẹ́ pé dèní gbogbo àpọ́nlé tí àwọn èèyàn ń fún mi nídìí iṣẹ́ orin yẹn èmi sábà rí bí nǹkan kan torí pé àníyàn tí mo dà láti ilẹ̀ ni pé àbùkù tó bá ti palẹ̀ mọ́ àbùkù kúrò lé tó bá fún ẹ lápọ́nlé yẹn plus ló máa jẹ́. So mi ń rìn ní pé mo fẹ́ débi kankan ṣàpọ́n mi lé torí tí wọ́n bá pọ́n ẹ lé ń bẹ̀ ó máa wà disappointed. So èyí ni pé láti lẹ́yìn pé ẹ ṣáà já lọ àwọn afáyẹn lè já akọrin àwọn lágbájá lè já lùlù wọ́n dẹ̀ lè má já lùlù àníyàn la máa ń bá kúrò ní ilé but alhamdulilayi. then àwọn parents kọ́mọ tó lè ló fẹ́ gbégbá orin àbọ̀ fẹ́ ṣe theatre ó ní wọ́n ṣe máa ń irọ́ fẹ́ kó ṣe lọ́ọ̀ ní o kó di lọ́ọ̀yà mo fẹ́ kó ṣe dókítọ̀ kó di dókítọ̀ kí ni wọ́n fẹ́ ń gbà yẹn ṣé wọ́n sì fara mọ́ fọwọ́ sí. wọ́n fọwọ́ sí o. mo support rárá. torí pé normal láti ilẹ̀ ni mo ti wà brilliant kéèyàn tó lè jẹ prefect ní school so doctor gangan ni mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe tí mo ní ambition pé mo fẹ́ ṣe gbọ́ngbà tó wá di pé mo wá gbégbá orin wàhálà yẹn pọ̀ gan ni. bàbá mi ò fẹ́ ni àbí ìyá àwọn méjì. yarí ni o pé láyé kò ní kọrin ìmọ̀ ẹni tí mò ń tẹ̀lé kọrin gbà yẹn gan wọ́n padà ó fẹ́ dọ̀rọ̀ station tó fẹ́ dọ̀rọ̀ ọlọ́pàá ní pé ọmọ mi ò lè tẹ̀lé olórí iṣẹ́ kíní gangan bẹ́ẹ̀ so but you know dókítà tí mo wá sọ pé mo fẹ́ ṣe ń gbà yẹn náà mo ti wá padà di nọ́ọ̀sì yẹn báyìí nígbà tí mo wá change tí mo rìnrìn àjò Amẹ́ríkà. lọ́hùn-ún àdébẹ̀ náà pẹ̀lú ògbọ́ lọ́hùn ẹ ta wálẹ̀ ń tẹ̀lé ńgbà ládùúgbò tẹ́pọ̀ òǹjọ́ lónìí tẹ́wọ́ àwọn ṣẹ́ ń bá kọ̀ fún àbẹ́ òun kọ́ yín pé bọ́ ṣe mọ wí bọ́ ṣe mọ lé. because orin ni máa ń kọ láti ilẹ̀ tí mo ti dìde so but mo wá like azikiri so mo wá gbúrò ẹni yẹn ní Mushin nígbà yẹn so mo lọ síbẹ̀ pé kó wá kọ́ mi ní kàsídà so àtìgbà yẹn ni mo ti ń kọ́ kàsídà kò ń ṣe pé ẹnìyẹn ló kọ́ mi bí mo ṣe fẹ́ ṣe but ṣe mọ̀ kí n ṣe training. kí n fẹ́ mú nǹkan mi náà mọ̀ kó lè dùn dáadáa. bẹ́ẹ̀ni. wow then wọ́n máa ń sọ nípa issue marketer pé ò bá àmọ́ kọ́ ò bá àmọ́ wí kó mọ̀ sójú bẹ́ẹ̀ lọ marketer náà nípa tó máa kó nínú ayé àwọn sponsors musical promoters bó lè ṣe rí gbà ṣó ṣàrọrùn àbí. ó rọ̀ èmi lọ́rùn. really wàláhì sọmọ ta ló ń tọ̀hún. ó rọ̀ mí lọ́rùn gan-an Epsilon ó rọ̀ mí lọ́rùn gan-an. Kazeem Afọláyan. bàbá mi nìyẹn kọ́lọ́n bá ń ṣe dáadáa fún wọn jù báyìí lọ ó rọ̀ mí lọ́rùn gan-an. wọ́n ṣe dáadáa mi gan ni. wo kámẹ́rà dúpẹ́ fún wọn. ọlọ́run Epsilon ọlọ́run àbá ń dúpẹ́ fún yín o Sofia yín rèé o ó sì dánmọ́ o ọlọ́run gbogbo iṣẹ́ ṣe yín ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan bẹ́ẹ̀ ṣe gbà mí nígbà yẹn gbogbo gbàtẹ́yìn náà bá ń pè ọlọ́run ní ọmọ jẹ yín agbára àdúrà tí mo máa ń ṣe fún yín ní kọ̀kọ̀ náà tó jẹ́ ní ti dáadáa ọlọ́run àjò gbà túbọ̀ gbà lórí yín because wọ́n jẹ́ kó rọ̀ mí lọ́rùn ìdààmú láì. ṣé fífẹ́ wà ń bẹ̀ ni. kò sí fífẹ́ ń bẹ̀. ó sì gbà yín tọwọ́ tẹsẹ̀. tọwọ́ tẹsẹ̀ mú káàárẹ̀ iná mú mi dọ́dọ̀ wọn. Allah akbar. ìjọ tán dẹ̀ tí mú mi dọ́dọ̀ Epsilon ọmọ Afọláyan ọjọ́ yẹn ni mi ti dààmú. pé bí a fẹ́ gbéṣẹ́ síta àbí fún publicity or advert mi ìdààmú kankan. so ìgbà tí mo kúrò lọ́wọ́ wọn náà àwọn tí mo padà ń bọ́ sí lọ́wọ́ náà káàkiri mi ìdààmú tó fi dórí Golden Point tó fi dórí Òkìkí Films àti gbogbo àwọn míì tí mo máa ń bá ṣiṣẹ́ ní pé a fẹ́ ṣe duet ìdààmú. ìgbà míì gbèmí ni má tún sá mọ́ wọn lọ́wọ́ ẹ bá wa pé o wọn tó lábẹ́kúta ló wà o ṣe mọ̀ bọ́ mi ìdààmú lọ́dọ̀ promoter. bọ́ kí ló mú sórí di yàtọ̀ náà torí kan tá a máa ń gbọ́ 75% la máa ń gbọ́ nípa promoter musician onífíìmù marketer sórí yòókì ń dá o àwọn báyìí àwọn jẹ́ àwọn ní òjé kíkẹ́ so tí bá ń ṣe yàtọ̀. agbáàmù ibà mi ra bí ọlọ́run agbáàmù ibà mi ra bí ọlọ́run òkìkí tí mo ní ló ń jẹ́ mu ibà agbáàmù ibà mi ra bí ọlọ́run. nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé kémi sọ pé kò síbi tí má dé wọn máa ń fẹ́ràn mi. wọn yìí sì mú mi bí àlejò gbogbo ibi tí n bá dé ni mo yí bàtọ́ lọ́hún fẹ́ mi nìyẹn ṣoṣẹ́ mọ̀ pé lùgọ́gàn dẹ̀ láyé ó bá kọ wájú sẹ́nìkan èyí fẹ́ lò mí. gbogbo àwọn promoter tí mo bá pàdé nínú ìrìn àjò tèmi o kò sí ìtò jàǹbá mi nínú wọn. kódà àwọn tí mi ò ṣiṣẹ́ fún rí Olasco mi ì ṣiṣẹ́ fún Olasco rí bóyá mo ṣe duet kan nígbà kan wọ́n fi mí ṣe ló fẹ́ da èmi àti Olasco pọ̀. wọ́n sì ṣe dáadáa. wọ́n ṣe dáadáa. téèyàn bá wọ́n ṣe dáadáa. tabaníkà wo ìrìn àjò yàrá pé nínú ẹ̀ náà ẹ ṣe duet kan gbà kan gbogbo ayé mọ̀ ló gbọ́
ṣé bóyá ọkọ ni mo fẹ́ àbí gangan bó la ṣe kọ́ kí ló sọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ta ló ní gan wọ́n pè yín sí ní abẹ́yìn gan lẹ́ ní. ẹ̀yin ará mi mo ti bàlágà mo sì ti fẹ́ lọ́kọ mi ò fẹ́ ṣìyàn kí n tó léyàn ṣe mọ̀ wípé ó gbèrò ọkùnrin tí ipò ọkọ ni mo fẹ́ kọ́lọ́hún kó yàn fún mi ní kókókó sàlámàlẹ́kùn ẹ kú dédé ìwòyí o ṣe lálàáfíà ni mo bá yan ṣé mo bá Sofia nílé wọ́n ti ní ẹ fún wa níyàwó wa wọ́n mọ́lá ìgbẹ̀yìn lé ọlọ́lá ní ilé wa tó fẹ́ darapọ̀ mọ́ ọkọ ni mo fẹ́ aṣínà ńlá ni aṣínà ni ẹnìkan oríire máa ń bẹ̀rẹ̀ ṣẹ̀dá lọ́jọ́ kan oríire ó bẹ̀rẹ̀ sí mi lọ́jọ́ kan bẹ́ẹ̀ lórí ibú máa ń bẹ̀rẹ̀ ṣẹ̀dá lọ́jọ́ kan májòrí ibú ṣẹlẹ̀ lórí mi lọ́jọ́ kan lẹ̀dá máa ń là mo rántí ìgbà tọkọ ni mo fẹ́ jáde ńgbà yẹn mo sì ń gbé ní family house mi ò lè bọ́ta mọ́ nígbà tí ọkọ ni mo fẹ́ tọ́lọ́ ń bárìkẹ̀ tán ní mo ṣí mi ò lè rìn ládùúgbò mọ́ ìdájí ni mo sá kúrò níbi tí mò ń gbé lọ síbòmí tí ò ṣèrò níbi tí Ọlọ́run fa àlùbáríkà sí tó fi àlùbáríkà sí èmi kọ́ ni mo rí lè ní ọkọ ni mo fẹ́ bẹ́ẹ̀ ni àpéjọpọ̀ àwọn àgbààgbà ló ní àwọn bàbá tó jẹ́ bàbá fún mi. ṣé tọ́jú olórin àbí tọ́jú mákẹ́tà. wọ́n ń ṣe olórin àwọn náà ní so ṣé àwọn tí wọ́n bá kọ nǹkan wàá mú ẹni tí charisma ẹ̀ gbé. ẹja pẹ nìyí. ní pé debate tún wáyé o àwọn normal kò sí àwọn kan máa fẹ́ tako nǹkan yẹn pé ẹ má jẹ́ àlọ́ ẹni ká lọ pé àwọn tí ayé ti mọ̀ tọ́ máa ṣùgbọ́n bó ṣe ń lọ tó ń bọ̀ náà wọ́n ń bá kinní yẹn ń bẹ̀ pé alẹ́ ní gangan náà ni ó máa wà ń bẹ̀ so inú ilé yẹn náà dẹ̀ ni mo wà tí mo ti ń ṣọmọ fún wọn bẹ̀ nígbà náà mo ṣe ń ṣọmọ fún wọn bẹ̀ náà dé sí i o so bá ṣe wá pè mí ní ẹ̀pọ̀ kan ni mo fẹ́ yá ẹ ṣáàjì á lọ challenges pọ̀ náà láàrin bàtà ṣe ó pọ̀ tó débi pé mi àti ẹni tí mò ń sọ ìjà tún padà ń ṣẹlẹ̀ àbí wọn fẹ́ kó wà ń bẹ̀ ni ṣùgbọ́n alhamdulillah èmi náà ni mo padà ṣe tí Ọlọ́run dẹ̀ ni pé kò fi àlùbáríkà mo fi gba àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ Sheikh Alhaji Muri bàbá ń Bariga bàbá mi ní gbókùn yín láéláé àwọn náà ní Allah Akbar àwọn náà dúró tì mí ọmọ mi ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣe òun ni ó ṣe dúpẹ́ lọ́wọ́ yín o bàbá ń Bariga Ọlọ́run á bá wa pẹ̀lú yín. then ẹ jẹ́ kí n sáré ibẹ̀ yẹn kò sí inú ètò ṣùgbọ́n màá mọ ọ́nú ètò kí ni kò tó wà so special about this ṣé Muri ń Bariga yìí Saoty ń dúpẹ́ Saoty ń kì í Òṣùpá náà ó súnmọ́ Bariga dáadáa then Sofia náà tún dé ó tún gbà bàbá ń Bariga yìí ẹni àlùbáríkà what makes this man different. torí aṣọ wa ní ilẹ̀ Yorùbá Muri ń Bariga aṣọ wa ní ilẹ̀ Yorùbá aṣọ wa ni èmi ò Àfáà Muri is an exceptional man and mímọ̀ tèmi mú Àfáà Muri sí o tàbá kọ oríire mú ẹ o tó ipa ti kọ oríire mú wà ní kádàrá ẹ o lè dọ́dọ̀ Àfáà Muri kó wá ló fẹ́ máa ṣèmẹ́lẹ́ lórí oríire tọ́lọ̀ nǹkan mọ́ ẹ bó jẹ́ lẹ́rọ̀ tó bá fẹ́ gbà lẹ́rọ̀ láti ṣe oríire lọ́dọ̀ Àfáà Muri Bariga wàá gbà ní èlé torí Àfáà Muri máa tún máa bá ẹjà lórí oríire tó fẹ́ ṣe pa olóògbúdọ̀ ṣe oríire. ìwọ́n ti ló ní nǹkan rẹ o. tí mo fi wà exceptional nìyẹn. ó ń dá ẹ níyọ̀ nítorí ọbẹ̀ mo kọrin fún ọ ó dá ẹ lómi nítorí iná ó dá ẹ ní ìmọ́lẹ̀ nítorí òkùnkùn ìmọ́lẹ̀ ní àdìo òkùnkùn tí wàá bí gbà lọ bó nírèsè bá a lóhun òfin gbà mọ́ ṣé èyí tó ti fi sílẹ̀ ṣó lè já sí parun ni ábẹ́lẹ̀ ta ṣe kò lóhun òfin gbà mọ́ o aládìyàn wà níbẹ̀ dìgbì ní òwà bàbá mi ò sì ní jábọ́ láéláé mo fi yẹn kí Àfáà Muri Bariga. táìmù tí ọkọ ni mo fẹ́ wà nígboro tí wọ́n ń fà á lọ́tún wọ́n ń fà á lọ́sì mo rántí pé wọ́n ṣe program kan ní Badia èmi náà wà níbẹ̀ Gaskiya ọgbọ̀n Sofia wájú náà àwọn kéèké ọkọ ni mo fẹ́ ọkọ ìyẹn ṣojú èmi náà rí yẹn èyí tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn fìdí ẹ̀ lélẹ̀ ni pé ìgbà tí ariwo yẹn tó pọ̀ òkìkí pọ̀
ọ̀la wà ń bẹ̀ táǹgbà yẹn kọlẹ̀ lamẹ́ríkà bí bẹ́ẹ̀ why that decision then kí ló mú yín lọ nǹkan tẹ́ ń fẹ́ ẹ ti rí ariwo ti wà òkì ti wà wọ́n ti mọ̀ ọ́ lọ́tún wọ́n ti mọ̀ ọ́ lọ́sì ó ṣe é pé ìgbà yẹn tó wá ní amẹ́ríkà yá tẹ lọ́jọ́ kó ń bẹ̀. lílọ amẹ́ríkà mi kí n sọ pé sábàbí ni ó yá torí kì í ṣe nǹkan tí mo palẹ̀ mọ́ tọ́ ni mo lọ ṣe and alhamdulillah I was able to run the show for like 11 states l'Amẹ́ríkà nígbà tí mo lọ then ní 2017 or 18 so mo padà wálé so ìgbà tí mo padà wálé ni mo detect pé mo ti taken so I decided ṣe first fruit ni ẹ. no the second one. Oh, perfect. So gbà tí mo rí pé mo ti take in ni mo ṣì ní visa lọ́wọ́ pé wọ́n tún wá pè mí láti Amẹ́ríkà pé show mi tún ti wà ńlẹ̀ pé àwọn tó fẹ́ ṣe show wọ́n máa ti take mi nílé wa ọmọ láéláé mo gbọ́dọ̀ wá sí dàbá ọ̀la ṣe wọ́n máa ní kò sí wàhálà pé ìgbà tó yẹ pé working kíní ni mo ní so I'm good mo ṣe tún di báàgì nìyẹn mo ṣe lọ nìyẹn so gbàdá máa fi ṣe show yẹn tán mo weak sọ mi ní strength láti lè sọ pé mo fẹ́ fly wọn dẹ̀ ní gbé mi náà bí mo ṣe wà yẹn gbà yẹn ni covid wọlé so covid yẹn ló wá. sọ yín dèrò Amẹ́ríkà. bí ọdún méjì ni covid yẹn gbà lọ́wọ́ gbogbo ayé tí kò sí anything tó ń function. bẹ́ẹ̀ni. so nǹkan tó stock mi síbẹ̀ nìyẹn. so kádàrá ni. nígbà tó wá dá yín jókòó síbẹ̀ then your musical career ẹ̀rọ tí mo bá yípa kí ni mo fílẹ̀ léyìí bóò ni mo ti fẹ́ ṣe máa lè padà sí ìdíkíní ṣá. wàhálà yẹn pọ̀ kò síbi tí kíní yẹn ti wá jọ̀dọ̀ àwọn fáǹsì lọ at least per day mo receive ó kéré jù ní text message lórí àwọn social media mi á tó 300. ṣé ẹ̀kọ́ ni mọ́ ni àgbúrò yín mọ́ ni kí ló ṣẹlẹ̀. Yakaola, our favourite, I miss you, the energy, the kini, the vibe, the vibe, the kini music is not here, you are not here, you are ìgbà tó yá ni mo mute gbogbo messages mi because it's a lot. Ó máa ń jẹ́ kí n máa èmi náà máa feel ẹ pé àbí kí n padà àbí kò dẹ̀ sọ́nà. Wow. But alhamdulillah. So after COVID kí ló wá ṣẹlẹ̀. After COVID tí mo wá fẹ́ máa bọ̀ nílé time gbà yẹn mo ti ń ṣe àwọn nǹkan kan níbẹ̀ ṣe get so mo tún ti ní oyún kejì níbẹ̀ so I was like àbá bímọ so mo ṣe bẹ̀rẹ̀ sí ní lọ school nìyẹn ó dà pé there is something tí Ọlọ́run fẹ́ fàyọ nínú pé tí mo fi wá stock sí bíbáyìí. So that was when I started my course. To be. So dẹ̀ rọrùn pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Ó le. Wow. Ó le. Tí máa sọ pé nǹkan le trust me. Ó le gan. Àwọn aráàlú ìbọn wọn ni trust me. Trust me, yeah. Trust me. When I tell you something, trust me. Wọ́n mọ tán sọ ni. Because normal ọmọ kan gan tí mo bí àwọn èèyàn lọ́wọ́ bá mi tọ́ ká máa ti sọ méjì mi ṣeré pẹ̀lú schooling everything kò dẹ̀ sí helper carry your load ni labroad because everybody is hustling to get their bills paid so it's a lot but alhamdulillah we didn't look like what we've been through. nínú ẹ̀ náà bó wà lórí wà ẹ múlẹ̀ ni abẹ́tú di mẹ́rin náà ní ọ̀hún. ní kí nìyẹn wà. orin kíkọ. mo múlẹ̀ dọ́ọ̀dì because níbẹ̀ yẹn náà máa ń gbé show fún mi. ẹ̀ṣẹ̀ yín. Yes máa ń lọ show. So coming back home aṣá àti pé ẹ ti dé ìjọ tí mo ti máa rí láàrin àwọn sẹ́ríkì àwọn sàràkí àwọn àwùjọ àwọn èèyàn ilẹ̀ wa Sofia lọ́tún Sofia Yakaola ló sì ṣe ti dé yányán ni àbí ẹ̀kan tó wá tó salamu alaikum mo wá kí yín ni o bó ni. kò sí tí mo ṣe tí ò dáa kò sí tí mo ṣe tí ò lọ mọ́ báyìí. báwọn mi mo lè ní mo fẹ́ lọ gbatẹ́gùn díẹ̀ kí n tún lọ síbi tó dákẹ́ gbọ́dọ̀ mi mo lè ní mo fẹ́ dúró bí alhamdulillah. Ọlọ́run ti ṣe ká mọ́ fàájà àbí ká fàájà ni kájẹ́ ká mọ̀. Then orin yẹn you're coming home now kí ló máa ṣẹlẹ̀ kí ni tuntun kí ló ń bọ̀ fáwọn tí wọ́n ti gbọ́ àwọn tó ti fi mẹ́sẹ̀gì lu kiri pàǹgbà yẹn pé tó kí lẹ ní fún wọn now. gbogbo ohun tó ti sùn kó jí náà ni. kó jí àbò ti jí already. Ó máa jí náà ni. Inshallah. gbogbo.
dẹ́ńtà bá béèrè kíní kan àwọn èèyàn wọ́n fẹ́ lè fà á láṣọ ya ìyá ń Kaola that word Kaola Barahama bó ló ṣe jẹ́ Sofia ìyá ń Kaola Tijaniya ni ìwọ ń bẹ̀ bó ló ṣe rí gangan báwo ni ìrìnàjò yẹn that name. Normal bíbí mi Kaola ló ti ṣẹlẹ̀. How? ṣe mọ́mì mi máa ń ṣe alájàpá kò síbi tí wọ́n kì í travel lọ so bí arìn àjò gbé wọn lọ síbẹ̀. Okay, Senegal, right? Yes. Wow. But nígbà tí a bẹ̀rẹ̀ sí ní dàgbà life goes on but nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní kọ orin tí mo ní mo fẹ́. ṣé Lucas bá ní màmá náà ni. bẹ́ẹ̀ni. fáwọn tí wọn àwa mọ̀ wọn fáwọn tí wọn mọ̀ wọn ni. bẹ́ẹ̀ni Tijaniya ni wọn. So ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin tí mo wá ní síkìrì tún wù mí ṣùgbọ́n ẹni bí náà wá bẹ̀rẹ̀ sí ní mo wá kọ́ǹkì nínú Tijaniya dáadáa tí mo gbọ́wọ́ wíìdì tí mo ṣe tẹ́lẹ̀ bí àṣẹ gbogbo ẹ̀ so nǹkan ìjókòó jẹ́ yẹn náà ni pé ó bàdà wọ́n ti ń pè mí lọ́tún lọ́sì kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí mo kọ́kọ́ fẹ́ Kaola mo kọ́kọ́ fẹ́ máa jẹ́ tẹ́lẹ̀. Kaola kí ni yẹn kan tún gbé wá ni pé ó ṣe ní ìyá ní Kaola. ṣọjọ́ tí mo máa announce ẹ̀ ní mo ṣe ni mo ti announce ẹ̀ tí mo ṣe ti announce ẹ̀ báyìí gbogbo àwọn àfáà tí wọ́n wà níbẹ̀ táwọn náà tún fẹ́ pé òde next so wọ́n kàn fi lákọ́bù yẹn sí nickname yẹn sí pé ìyá Kaola tí mo ṣe bẹ̀rẹ̀ sí. ó dẹ̀ stick. ìrìn àjò yẹn kò sí kí èèyàn má fẹ́ filẹ̀ kí ló ṣẹlẹ̀ ńgbà náà yá ẹgbẹ́ wọn nǹkan mi ṣe I have to just leave this. ìgbà yẹn náà le kò sí ìrìn àjò tí mo rìn tí ò le ṣùgbọ́n Ọlọ́run máa ń kún mi ó dẹ̀ máa ń dúró tì mí gan ló fi jẹ́ pé ẹlòmíì máa wò pé tẹ́lòmíì bá rí mi gan ni ṣé wọ̀ yìí náà ìyá Kaola èmi náà ni. torí ibi torúkọ yẹn ti dé mi gan ìgbòmíì wá tí mi ò tí ì dé nígbà yẹn mo rántí wípé a pọ̀ tá a máa ń kọrin ní mo ṣe mọ̀ pé kálukú ló máa ní bass. bẹ́ẹ̀ni. mo fẹ́ lè dé mi mo kéré jù láàrin wọn mi ìsọtọ́jú orí o bí a ní ti stature àbí ní ti pé èèyàn fẹ́ dìde but alhamdulillah ohun tí wọn ò ṣe rí nínú ìlú yẹn mo ṣe nígbà yẹn. what. obìnrin ò ṣe mọ́lìdì rí. àwọn àwọn ọkùnrin ló máa ń ṣe mọ́lìdì èmi ní first obìnrin tó ṣe mọ́lìdì kódà nígbà tá a bẹ̀rẹ̀ sí ní lẹ pósítà torí gba ayé pósítà ní tẹ́pá máa lẹ pósítà káàkiri street àwọn gbẹ̀gbẹ̀ mi wọ́n máa ya pósítà yẹn gbà mọ́lìdì náà bí obìnrin mọ́lìdì náà bí obìnrin láéláé kò possible. àwọn ta ló ń ya ní àbáwọn afáà ló ń ya. òye mi ní tiẹ̀ mọ́ àwọn kan ṣáà ń ya pósítà débi pé àwọn kan tún pè mí ó ní rí ṣe o obìnrin ṣe mọ́lìd ṣé o gbé sábíà kalẹ̀ ni àbó ń ṣe wàsífà àbí kí ló gbé kalẹ̀ tó fi máa ló fẹ́ ṣe mọ́lìd. àbúdálé kéwlẹ̀ kó débi wípé ńgbà tí program yẹn ń bọ̀ lọ́nà mo sick ṣùgbọ́n àwọn tó bá wá program yẹn lọ́dún yẹn gan wọ́n lè mọ̀ wọ́n lè mọ̀ a ṣe program yẹn gbogbo lónìí ló wá ọdún yẹn ti pẹ́ o ní mo ṣe ní odò Abọ́rẹ̀ primary school ni mo ti ṣe. àwọn sì wá dáadáa. gbogbo àwọn tó ń rìn nígbà yẹn náà wá. àwọn àfáà nǹkan ṣe àwọn àfáà gan wá. normal tó máa ń ṣe program ni mo ṣe bẹ́ẹ̀ yẹn bí i 7-8 kálukú àti túká adi 11 bẹ́ẹ̀. lálẹ́. gbogbo ẹ̀bọ̀lì ló tan náà fóònù ẹ̀ nígbà tí ó di pé kò fẹ́ síná dáadáa mọ́ ẹ̀ mọ̀ pé ilẹ̀ ti ṣú. wọ́n ń gbádùn ẹ̀ bó ṣe ń lọ. inú gbogbo wa dùn. ṣùgbọ́n tí mo ti fi rí program yẹn ṣe ni mo ṣe náà tó wò pé eléyìí ò lóbi kankan ẹ̀rọ àfilẹ̀ pẹ̀lú kádà rẹ̀ kó máa tó kó ṣe di pé máa ń ṣe lọ́dọọdún nìyẹn tó wá di pọ́kọ ni mo fẹ́ jáde tí mo á move kó ni mo ṣe lọ sí ibòmí. jẹ́ngbà tó ṣe àdìgbò bí òkè ti dé ìyá Kaola lọ́tún ìyá Kaola lọ́sì kí làwọn parents wa sọ ń gbà náà tí wọ́n fẹ́ kẹ́ kọ́ ni tí wọ́n fẹ́ kẹ́ ṣe. kò sẹ́ni tó máa róore tí ò ní fà á mọ́ra kò sẹ́ni tó máa róore ìgbà yẹn ló wá di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní kún mi lọ́wọ́ ó dáa pé tó lọ yan fún mi. ọ̀nà ẹni torí nígbà yẹn àwọn àfáà máa ń wá mi wá sí family house wa ni street wa wọ́n fẹ́ẹ́ lè máa pe street wa ní ìyá Kaola street. tọ́wọ́ ti bèrè pé ilé ìyá Kaola là ń lọ. wọ́n ti máa ọmọ náà ibẹ̀ nìyẹn even tí wọ́n bá bá mi nílé wọ́n lè mú lọ sí ilé ọ̀kan ilé wa àwọn yẹn ti mọ̀ wọ́n ní alájà ló ní iv wọ́n fún mi tí n bá dé so mo ṣe bẹ̀rẹ̀ sí ní gba molid program nìyẹn màá lọ ṣe zikiri fún wọn bẹ́ẹ̀ àgbà zikiri night lọ ṣe zikiri fún wọn bẹ́ẹ̀ ní mo ṣe ìwé ìbò tó bá tẹ̀ tí ń kọjá mo ṣe wà tí màá ráwọn pósítà yẹn tó máa lè káàkiri. gbàgbọ́dọ̀ owó tó dọ́là tó dọ̀rọ̀.
tó dowó gbà ẹ̀ ṣàbí àṣà ń ṣe náà ni ó dowó ń gbà yẹn wọ́n sanwó ń bóde. because mo rántí gbà yẹn pé mò ń ṣiṣẹ́ ní warehouse kan lọ́nà Ládìpọ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ as assistant manager so èló mò ń gbà yẹn bí i 15,000 ni mò ń gbà lóṣù but the first kìnìún tó máa invite mi sí Maulid takowó délé owó rèé akawó oṣù mi lọ́nà mẹ́rin mi èmi ò lọ iṣẹ́ oṣù mọ́ o ilé mi máa jókòó sí o ó ṣe di pé mi lọ bí iṣẹ́ yẹn mọ́ nìyẹn. ṣó lè ń wá bẹ́ẹ̀ ṣá dáadáa. gidi gan ni débi pé nọ́mà àwọn àǹfà kò sí kọ́ máa ṣe program lọ́sẹ̀ ni mo ṣe yẹn o Zikiri night máa wà ní Friday àti Thursday tiẹ̀ ní Zikiri night máa wà ní Thursday Zikiri night máa wà ní Friday or Maulid tó bá di Saturday Sunday dandan ni àfáà kan àbí méjì máa ṣe débi pé mò ń gba show mẹ́ta láàrin ọjọ́ kan. ẹ sì lọ wẹ̀. alọ mẹ́ta Maulid tó máa ṣe tó máa ṣe pósítà wọ́n tún máa bára wọn jà pé mi ti pè wọ́n náà ilé tó yìí náà máa fi mọ́tò dọ̀ yín sí. ìjọ kan náà. gbogbo ẹni máa ń lọ. I quit for like active music for like 7-8 years abi kí n kò tẹ miss. àlọ́ wọn lódì àfẹ́lọ́ ṣe sí kí kò sí yẹn mọ́ Amẹ́ríkà yàtọ̀ wọ́n níbẹ̀ wọn pé season wà tí yẹn lè gbogbo party ó ní time ó ní season kí lẹ miss ń gbà yẹn. nǹkan tí mo miss náà ni pé àánú àwọn tó ń tẹ̀lé mi máa ń ṣe mí. àwọn backup singer àwọn onílù. because àánú wọn máa ń ṣe mí gan in fact tí fans mi bá tún text mi pé àwọn miss àánú àwọn náà máa ń ṣe mí because mo believe pé iyọ̀ ayé ni wá ẹlòmíì nǹkan ń ṣẹlẹ̀ mo ti lọ kíyàn rí l'Amẹ́ríkà wọ́n ní ó fẹ́ bá mi ṣe make up ó rí mi báyìí ó máa ń fẹ́ lè dàkú because ó kọ́kọ́ rọ́ mi mọ́ bí ẹgbẹ́ ṣé àná ìdùnnú gbà tó wá kí mi tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún kí ló ṣẹlẹ̀ sọ tí mo ṣe nígbèsí ayé ẹ̀ tèmi gan mọ́ máa ní kí ló ṣẹlẹ̀ ó ní pé mo ṣe láìfù kan lọ́jọ́ kan ìgbà yẹn mo ti wà l'Amẹ́ríkà náà ó ní kí tó kúrò Nàìjíríà lòun ti jẹ́ fáǹsì mi pé èmi ni máa ń dùn òun nínú ó ní fún tọkọ òun bá bọ̀ òun jà ń lé tóun bá ń bínú lọ́wọ́ ọkọ òun máa kàn fi èmi sí ni ó ti mọ key point òun akàn bá ti wá sí ìdí akàn rà fi ó ló ti mọ̀ pé ìjà máa parí ó ní so gbàtọ́ wá di pé mo wá sí Amẹ́ríkà ó wá ní ọmọ kan tóun náà wá ń kọrin àwọn ọmọ tí mo tán gbọ́dọ̀ mi kọjá máa lé 40 ló fi jẹ́ pé ńgbà mi ti bá post àwọn ọmọ mi máa ṣe godmother our mommy my mommy wọn ṣe pé bí wọ́n pé náà. ó nípìlẹ̀ connection yẹn wà. àmọ́ ọmọ tí mi ò mọ̀ rí tí mo ti jẹ́ pé mi tiẹ̀ lè rántí gan ṣe máa introduce rẹ̀ pé mọ́mí ẹ̀ dá mi mọ̀ tí kìíní kan bá ìṣẹ̀lẹ̀ tó alhamdulillah. so ọmọ yẹn wá ń ṣe program lọ́jọ́ yẹn mo wá wà less busy mo wá join ní program yẹn so orin tó wá kọ èmi ti ẹ̀mọ̀ àsolórin tí ẹja alábàásọ lódò àmọye tó tó so mo ti ro orin tóun gangan yẹn kọ beyond bó ṣe kọ so bó ṣe wá ń kọ orin yẹn fún mi wá ní màmí ẹ jẹ́ kí n kọ àwọn orin yẹn fún mi níbi náà ti gbọ́ so bó ṣe wá ń kọ orin yẹn fún mi wá ń tu ṣe mọ̀ bí kí èèyàn máa rọ́ wá sí kí àáfà máa tú àyà so mo wá ń tú orin yẹn because ó fi yan ànábì ni mo wá ń tú orin yẹn mo wá ń yọ ẹ̀dọ̀ kí orin yẹn pé wọ́n ló yan ànábì tó tó yìí àwọn ọmọ yìí so mo rò pé yẹn ni ó mà yẹn wá wò lọ́jọ́ yẹn ọmọdé ṣe kú lọ́wọ́ òun tó ń wà nínú ìbànújẹ́ ní bí mo ṣe wá ń tú ọ̀rọ̀ ànábì pé wọ́n sọ pé bí agbéni ló dùn ká máa gbé ṣe sọ pé bí afẹ́ni ló dùn jù ká máa gbé wọ́n ṣe lé ànábì kó Mọ́kà tí ò bá survive ó ti lọ nìyẹn ṣùgbọ́n kí ló ṣe ó tún tẹra mọ́ kò dúró àdúró níjò wọ́n á ń tú àwọn nǹkan tọmọ yẹn sọ ní alájà ọjọ́ yẹn lòun kúrò nínú depression torí pé òun nìkan lòun máa dá wà nílé tọkọ òun bá ti lọ bí iṣẹ́ kún ní láàárọ̀ alẹ́ ọ̀sán ó ní ṣùgbọ́n gbà tó òun gbọ́ ògbọ́ tí mo sọ ó dàbí ní pé mo wà wájú òun báyìí mo wá ń bá òun sọ̀rọ̀ ó ní tó yọ òun ni whereas ìgbà tí máa fi padà débẹ̀ tí mo lọ ṣe nǹkan mẹ́ mo ti rọ́mọ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn lòun á fi bẹ́ lọ́hùn pé wọlé ẹni yìí tó ń sọ̀rọ̀ yìí ṣọmọ fóun tó máa dúró lọ́wọ́ Ọlọ́run ti gbà so orin tí à ń gbọ́ yẹn ó ní ipa tó ń kó nínú ayé àwọn tí wọ́n ń gbọ́ dáadáa. a lot music is food. then eléyìí kí wàá nìmọ̀ ẹ fún àwọn tí wọ́n ń kọrin bíi tíyàn àtàwọn tó ń bọ̀ nípa kéèyàn ní àgbékalẹ̀ orin tó lè ṣayé láǹfààní. ìmọ̀ràn mi fún wọn ni wípé
kán tọ́jú ọmọlúàbí wọn bá àwọn ṣe ń tọ́jú nǹkan ẹ̀. bí àwọn ṣe máa ń tọ́jú nǹkan ẹ̀. tí Yínká Ọlá ò bá tọ́jú ọmọlúàbí ẹ̀ àìmọye ẹlòmíì tó ti travel tó dé tán mọ̀ kó dé. wow. gbogbo àwọn tẹ́rí tán yọ̀ mọ́ mi tán bá rí mi tán wò pé ó káàbọ̀ bí mo fẹ́ ṣe fún wọn ṣé èmi kọ́ mò ń bọ̀ wọn ṣùgbọ́n àṣélẹ̀ àbọ̀ wá bá. àbọ̀ wá bá bá fẹ́ káyé yọ̀ ọmọ ìwọ náà ó ṣe ohun tí wọ́n fi yọ̀ ọmọ ẹni wà láṣélẹ̀ gbogbo ohun tó ń dán kò lè lọ títí. ọ̀tọ̀lọ bí òréré ìgbà ọ̀tọ̀lọ bí òréré. nígbà díẹ̀ ni gbogbo nǹkan ohun tó bá fi nǹkan yẹn ṣe ní táìmù yẹn tó bá utilize ẹ̀ dáadáa wà á máa jẹ́ lọ ni. ìwà ni ká tọ́jú má gbóná jù má tutù jù gbogbo ohun tó bá dẹ̀ ń ṣe make sure kó gùdù ń bẹ̀ dáadáa wọn ò ní kóyún ẹ̀ kéré ń bẹ̀ tó bá ti gùdù wọn ò ní kóyún torí kò sí gbogbo ibi tó máa fẹ́ gbà wọ́n á sì máa mọ̀ pé lágbájá ò tí ẹnìkan náà wà níbẹ̀ lágbájá ò tí sí ń bẹ̀ so advice mi kọ́ndẹ̀ kún fàdúrà kún fàdúrà káwọn aṣẹ́ni lórí má ṣe wọn lórí kún fàdúrà àwọn tí mo lè gbà wọ́n nìyẹn. lẹ́yìn gbogbo ayé ló fẹ́ lọ sí Amẹ́ríkà gbogbo ẹ̀ ló fẹ́ lọ sí London ẹlòmíì ń talé àtọ̀nà àtògùn bí ilé tí bàbá filẹ̀ fún yàn bíi 10 oníkà tà á lè gbowó ẹ̀rù kó sá lọ eléyìí sórí lè wọ́ ọ̀tẹ̀ ṣá ẹ̀yìn ti lọ ti bọ̀ ibẹ̀lẹ̀ ń gbé ibẹ̀lẹ̀ wà tó wọ́ ọ̀tẹ̀ ṣá. fẹ́ni tó ti wà established ní bíbá ẹ̀ tó ti ní nǹkan gbogbo gidi máníjà báǹkì tó wá sá lọ tó ta gbogbo ẹ̀. fẹ́ni tó ní nǹkan tó ṣe náà kà sí pé tọ̀wọ́ náà gbé ayé rọrùn ní advice ẹ̀ o àwọn tó ṣe jẹ̀bi ni o wọ́n jẹ̀bi ni. ṣé kò rọrùn bẹ́ẹ̀ ni àbí ṣé kò easy ni. torí pé wàá ṣe bẹ̀rẹ̀ afresh ni. ìbọ́lẹ̀ ń kówó ńlẹ̀ ń bẹ́ẹ̀ ni dọ́là lọ́tún dọ́là lọ́sùn. àkówó bẹ́ẹ̀ o wàá ṣe iṣẹ́ gidi. oh subhanallah wàá ṣe oh god wàá ṣe iṣẹ́ kò sọ́fẹ̀ẹ́. bọ̀dé yóò rówó. wàá rówó tó bá ṣiṣẹ́ ṣùgbọ́n your body go tell you. torí pé tó bá ṣe ń dé níbi kan wàá fẹ́ sùn wàá tètè sùn ní orúnkún ẹ̀rùn òkun ẹ̀ wà sùn. ṣé yìí sì sùn. bó òkun ẹ̀ wà ó gbúdọ̀ sùn ni torí pé ọjọ́ kejì ó máa lọ. dandan. ó bá ti lọ́jọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta automatic fire ni ó ti sáàkì ara ẹ̀ nìyẹn. lamẹ́ríkà. owó ilé dẹ̀ ń lọ oṣooṣù ni. wọ́n ti ní bẹ́ẹ̀ pé wọ́n gba oṣù 6 ọdún kan. oṣooṣù ni owó tó ra nǹkan gidi. káàtún gbé lọ sí kóòtù níbí á máa bá wọn fà á. irọ́ o owó tó ra mọ́tò tó máa fi gbádùn ara ẹ̀ náà ìjà lówó oṣooṣù. ilé bẹ́ẹ̀ ni ó dẹ̀ lè má gbà ju 2 bedroom àbí room and parlour lọ. káì. so ẹni tí ò bá ní ẹ̀mí tó strong immune system physical strong don't dare it má dare wọn. ṣé fẹ́yìn tí ẹgbẹ́ arìnrìnàjò àbí àtòyìnbó náà bó ṣe ń nígbẹ̀ẹ́ ń bẹ̀ ni. everybody àtòyìnbó no stopping no stopping. tí wàá ń tálẹ̀ bàbá ẹ ní àfiṣẹ́ báǹkì ilé àbí mo fi ṣe alóore ilẹ̀ wọn ní fẹ́ sá lọ bẹ̀ yẹn ṣó rọrùn ṣé kí n ṣe bí àbí kí n jókòó ara mi jẹ́ kí mo jẹ kàwé mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ má dán wò loneliness depression isolation àdágbé báyìí ẹ wo ṣe mọ̀ pé nígbà kan tí mo lọ bí ọdún méjì mi wà lórí social media because èèyàn ní wà presentable kò dẹ̀ ní dáko post nǹkan káwọn èèyàn máa bí ẹ pé alájà what happen are you okay ṣe sick ni láì sick. kí ló ṣe yín. because it's another environment entirely like another place. another world. ayé mi nù. ní nǹkan tí nàìjíríà àgbà tó bá wùn ẹ́ ló máa jí o ti mọ̀ àgbà tó máa ṣiṣẹ́ o lè decide pé ọ̀sẹ̀ kan mi fẹ́ jáde let me be indoor you can't do that in America there's no how you can do that. o ní bọ́tà ọjọ́ méjì o ti fáyà ara ẹ̀ so wàá ṣe wàá bẹ̀rẹ̀ láti from A onílé òde níbẹ̀ gbọ́ I'm sorry tó bá sick gan gbọ́dọ̀ lọ bíṣẹ́ tó bá wà lọ bíṣẹ́ bóyá sickness yẹn pọ̀ gan tó lọ sí emergency pé bóyá ṣe mọ̀ ó pẹ́ ju ọjọ́ mẹ́ta ó gbọ́dọ̀ padà sẹ́nu iṣẹ́ tó bá dẹ̀ ń lọ gbọ́dọ̀ mú pépà dání pé ní mi ò fi wá o mú dání o wá pé o túṣe kankan you are fired wàá ṣe máa wá múwèé fún àwọn tó bá tiẹ̀ tún níwèé ni o wàá ṣe tún máa wá wáṣẹ́ ìmí torí owó oṣù nísìn bá ṣe wà ní kálukú ẹ̀mí wọn ti wà lókè
tí wọ́n máa sanwó lé lọ́nà 30 bó ṣe wá ń san ní every month bí mọ́tò ẹ̀ takú ọ̀ràn bó fẹ́ gbé fúnra ẹ̀ wá sanwó bó rò lówó láti gbé tó takú ìjọba wa bẹ́ẹ̀ wọ kúrò ibi tán wọ lọ wà kọ́kọ́ dààmú lọ bẹ̀ nù wà kọ́kọ́ máa pè káàkiri pé bo ni mọ́tò ẹ̀ wà kó tó mọ ibi tí mọ́tò wà tó bá débi tán wọ lọ tán wọ́n á ní kó tó lọ mú àwọn nǹkan kan wá tó yẹ pé ìmí inú ẹ̀ ò lè má nì wàṣẹ lọ wá bí mọ́tò rẹ̀ ṣe ń pẹ́ sí ń bẹ̀ owó ń lékún aṣọ demorage every day bí port Nàìjíríà storage every day ó máa gùn tó bá gùn tán tó bá débẹ̀ tó rí nǹkan tán ni kò mú wa wàṣẹ wàá sanwó in bulk tó máa fi gba mọ́tò ẹ̀ jáde. l'Amẹ́ríkà ṣé bẹ́ẹ̀ náà ṣe London náà àgbègbè olóyìnbó ṣùgbọ́n ẹ̀yin mọ ibi tẹ́yìn ń gbé. bẹ́ẹ̀ni tó bá páàkì síbi tí ò yẹ kó páàkì sí wọn á wọ mọ́tò ẹ̀ lọ. àárọ̀ ní ṣe bẹ́ẹ̀ lè kó mi náà. tọ́ wa owó ńlá ló máa san o owó ńlá kò dẹ̀ tó mọ ibi tí mọ́tò ẹ̀ wà gan ó lè jọjọ́ méjì wàá ṣe máa pè ní wàá pọlọ́pàá wàá pè gbá wàá pa wọ́n á ṣe wàá sọ ibi tí mọ́tò ẹ̀ wà fún ẹ. ayé ọ̀fẹ́ là ń gbé ń bí. so gbogbo kí Nàìjíríà ká náà ká gbèrò ká tún Nàìjíríà wá ṣe àtúnṣe ibi náà dùn dáadáa àbí Nàìjíríà ò dùn ni. ó dùn lẹ́nu ìgbà tí mo dé ẹ̀rí ni ó dùn tó bá mú tó ń ṣe. ẹ ti mọ yàtọ̀. bọ̀ fún security àti fún ààbò ṣe mọ̀ ìgbẹ̀yẹn ibi tí Amẹ́ríkà you are safe safety first. káwọn ìjọba káwọn náà gbìyànjú ń bí náà a bá ti safe ń bí náà. sí táwọn akẹ́rẹ́. then ó ní tí ẹ bá ń kọ yìí ṣé ohun tẹ́ mú ní tẹ́lẹ̀ ìgbà kọ́mọ náà kọ́ ni àbọ̀mọ yìí ti ń kọ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ káwọn ti ń jó sí fídíò yìí. tí wọ́n ti fẹ́ gbà kọ́mọ mi kọrin kò lè jẹ́ Yorùbá music. kí ló ṣe ṣé Yorùbá ò dá ni. Yorùbá dà ìfún mi sọ pé Yorùbá ò dá but ṣe àpé bẹ́ẹ̀ ni mo bí wọn sí. ṣáwọn náà ń gbọ́ Yorùbá ṣá. wọ́n gbọ́ Yorùbá bọ̀ kò lè má dán dáadáa but wọ́n gbọ́ Yorùbá wọ́n gbọ́ Yorùbá dáadáa wọ́n gbọ́ Yorùbá bó ṣe mọ̀. tonation tiwọn ó yàtọ̀ sí tiwa. ó yàtọ̀ sí tiwa so bí àwọn orin funky like jazz. wọ́n lè fi Islam náà kọrin náà. tó bá wù wọ́n wọ́n lè gbé gba ọ̀nà ní Islam dé. then on your way up àwọn oríṣiríṣi náà lè bá pàdé tálẹ́ fẹ́ fi afẹ́ ní ìṣòwò pé tó I'm sorry pé mo ṣe báyìí ẹni náà dísà pé sorry fún mi náà on your way up nínú ìrìn àjò yẹn 26 years nínú Ismail nínú orin ṣebí ṣe Ismail náà lẹ́yìn náà wà abẹ́tí wà ní ọdún wà báyìí gbogbo ẹ̀ náà lè mọ̀ ṣe I belong to everywhere. Ismail metaphor wọn ẹ̀pọ̀ báwọn. ó sẹ́ni tí mo ṣe. rárá ta ló ṣẹ̀yìn níbẹ̀ gbá òyẹ̀kẹ́ ni tọrọ àforíjì lọ́wọ́ mi ò bọ̀ dó èmi ti yáfẹ́ ṣùgbọ́n ó yẹ kí wọ́n sọ fún mi sọ́ọ̀rì tó wà ṣá. mi ò rò pé ó wà o. ẹ fẹ́ sọ sí kámẹ́rà. ṣé ti ẹjọ́ nínú Ismail rí ṣẹ́jú èrè. mi ì jóye rí. àti ní lókà yín náà ẹ jóye kankan. ok ẹni tó ṣẹ̀ mi mo ṣe rántí ni. ó ti. tẹ bá ti sọ ẹ̀yin ló sẹ́yìn tẹ́yìn náà ṣẹ̀. ó yá. mi ì mọ ẹni tí mo ṣẹ̀ ná. ok ṣàkóńgbà mi òyìn máa ń ṣẹ̀ tí ò ní mọ̀ ẹni tí bá ṣẹ̀ mo fi àsìkò yìí mo fi tọrọ gáfárà lọ́wọ́ ẹni tí bá ṣẹ̀ ní industry pé o pè mí síṣẹ́ mi wá ṣe pé mo ti ṣe yẹn nìyẹn ó dẹ̀dẹ̀ má láǹfààní àti pè mí sọ fún mi bóyá o rò pé yẹ kí n yọ̀mọ́ ẹ̀ ń bì kan tó yẹ pé mi gan mo ń bá nǹkan kan fà á ojú di tí mi ò yọ̀mọ́ ẹ̀ mo fi àsìkò yìí mo fi tọrọ gáfárà mo fi tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni tí bá ṣẹ̀ nínú industry wa. ẹ máa sọ lóyìnbó I am sorry. I am sorry. n tó simple fáwọn láti sọ ní àwọn ará abroad thank you at I'm sorry yẹn ó simple gan. thank you I am sorry sí gbogbo ẹni tí bá ṣẹ̀ one way or the other bọ́ ẹ tó ṣẹ̀ mi ó ti dolóògbé. mo á ń fi àsìkò yìí náà sọ pé mo foríjì. ṣé producer tó gbowó lọ́yìn tí ò ṣe yín lábá o. artist ẹgbẹ́ mi ni. wow tó kọ́ lọ́n bá foríjì ń tàn káforúkọ káfi sàárà ajá forúkọ káfi sàárà kọ́lọ́n ṣàforíjì fún kálukú gbogbo wa so going forward kí ni ká máa retí. tó dáa náà ni. ìgbà wo ni ó ṣe tẹ bá pa àsọ̀rọ̀ àbí nílẹ̀ náà lẹ́yìn tí ṣe nǹkan yín. nílẹ̀ tó lọ láìpẹ́ àbí. then duet wọ́n máa sọ nípa duet pé duet yìí ó ran ọ̀pọ̀lọpọ̀ olórin lọ́wọ́ Ìyá Kaola ti wà lókè ọmọ kan tó ń kọrin ní bádìí àwa tó ṣàǹkọ ní agbègbè Mushin àti wàá fà ó máa easy ọdún ẹ̀jẹ̀ gan àrímọ̀ ẹ̀yin méjì ẹ̀yin mẹ́ta ẹ̀yin mẹ́rin ẹ̀ máa ṣe fi drama ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ kò ṣe wọ́n ní kẹ́mọ́ ṣe mọ́ ni àbí ẹ̀kọ́ tó gbé yẹn lẹ̀ tún. ṣé wọn kó ṣe díẹ̀ tèmi kúrò nílé ìgbà tèmi díẹ̀ kúrò nílé kò rí bẹ́ẹ̀. wọ́n sì ń ṣe ó hot gan gbà yẹn. ó hot so ìgbà tó rí pé wọ́n pè ṣá ń gbà yẹn. ó pè gan
gan ni dákẹ́ ṣàdáṣe bẹ́ẹ̀ ni because mo rántí pé at least àwọn tèmi náà fà pétọ ó yá Látàrí- ó yá ẹni tó bá fẹ́ràn Yankala á mú bí tó bá ti mú yẹn á rí i pé àwọn ọmọ yẹn náà dẹ̀ gùdù yọ tó bá tó róun náà nù nǹkan míì á tún mu ṣe mọ̀ ó dàbí connection ó ń connect mọ́ra wọn nǹkan tó dáa ni. tó dáa ni tó dáa dáadáa ni. ipò tí ẹgbẹ́ olórin wa wà lẹ́nìí Isman Metaphor Peaceman ó dàbí kan náà tún wà àwọn bóyá táwọn mùsùlùmí tún dálẹ̀ mi ìrántí orúkọ yẹn this yẹlẹyẹlẹ yìí how do you see it what's your take kò fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣá. tó bá fi dídá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ teamwork Bẹ́ẹ̀ kó make the jẹ́. best teamwork makes the best òṣùṣù ọwọ̀ Yorùbá pòwe pé òṣùṣù ọwọ̀ ló ń gbálẹ̀ kó mọ́ ò lè mú gbálẹ̀ ẹ̀kan kó ló fẹ́ fi gbálẹ̀ kó lè mọ́ work. so I don't know most of artists ẹ má bínú o má ṣe sọ ó dá kéèyàn wà exposed kò dẹ̀ wà educated if you are educated you know what to do at the right time timing ó wà essential tó bá ń ṣe nǹkan at the wrong time ò ní rí waste effort ni so but èmi lọ̀gá mo fẹ́ dá tèmi ṣe kò ní balance but teamwork ṣé wọ́n gùdù nù kámẹ́rà ó yá máa bọ̀ ìwọ mọ orin kọ bẹ́ẹ̀sì ni wọ́n mọ̀ gbé tẹ́nà ni wọ́n mọ̀ gbé harmony ni wọ́n ń ṣe ìwọ ni backup ìwọ tá a bá parapọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé it will come out good ẹ jẹ́ mú instance wa ṣọ̀pẹ́ gbà pa àwọn olórin Fuji wọ́n pín yẹlẹyẹlẹ ṣẹgbẹ́ yẹlẹyẹlẹ yẹn mọ́ fúnra wọn náà because they are grown wọ́n jáde wọ́n rí bó ṣe ń work wọ́n padà pera wọn pé even kí fáǹsì ẹlòmíì bú fáǹsì ẹlòmíì sìn ẹni tó já títì tán èyí tí pàṣẹ máa ṣe lọ́wọ́ tó ṣe tó wọ́n kálukú kẹ máa. lẹ́fí máa mọ̀ pé wọ́n mọ̀ nǹkan wọ́n ti mọ̀ nǹkan mọ̀ normal kálukú náà máa ṣe ọmọdé pé orogún òwò bó tó bá ń dé àwọn level kan ẹ gbúdọ̀ wà unite come together débi wípé tí ẹlòmíì bá fẹ́ jẹ́ intruder láàrin ẹ gbúdọ̀ check ẹ pé no we are not doing that anymore we are not doing that anymore this is where we are going to ṣẹgẹ so gbogbo kìíní yẹn àjọ ok nígbà táyé ti ráyè social media cd òtàmọ́ra ẹ̀ àti gbọ́ tó bá dọ̀la kan náà nǹkan míì tún máa ṣì jáde tó yẹ pé a lè má máa lo fóònù wa yìí mọ́ gan tó yẹ pé bí àánú flash wa náà máa ṣe fóònù sí adẹ́pẹ́ yìí adẹ́gbẹ́ ẹnu mi sí ayé advance so ìwọ tó bá wá ń tẹ̀lé o gbọ́dọ̀ máa tẹ̀lé tó ṣe pé wọn mi ti bá rẹ́ lómi tó bá ṣe nǹkan wa we be like in 2026 you still doing this you need to be o gbọ́dọ̀ grow. So ngbàtà dẹ̀ ti láyé social media nìyẹn what is the way forward? Ayédáyé social media onígbé ká má ṣiṣẹ́ in team because collabo yẹn ń gbà yẹn èmi rí bí team work and it's giving out the best it's giving out the best everybody ń jẹun à ń yó à ń lájẹṣẹ́kù bó kí ngbàtà yìí ti wá dáyé social media yẹn ṣé yẹn wá mí pé nǹkan tó ń work fún wa ká wá fi kalẹ̀ ok tàbá ń rà àwọn entrepreneur tó jẹ́ pé wọ́n ti ga nínú ẹ̀ àárẹ̀ lómi tẹ́ bá interview wọn wá ní àwọn tó wà into this business over 60 years over 50 years they have consistencies wọ́n wà consistent lórí nǹkan tó ń ṣe because nǹkan yẹn ó ń fún wọn ní result tó ń fẹ́ so tí nǹkan tó ń ṣe bá ti fún ẹ ní result tó fẹ́ why will you quit why tó fẹ́ quit ẹ̀ but àwọn believe pé ẹ ti dáyé social media kálukú ti dánmù yẹ́ ẹ̀ gbé ẹ má jẹ́ ká òun ló ń pa ọ. kò lè work bẹ́ẹ̀. kò dẹ̀ lè work. àwọn kan máa sọ wọn ni ọmọ líle nìyá Sofia Sofia ọmọ líle ni ṣé torí Mushin ni àbí bí Sofia ṣe le àbí àsọdún tiwọn ni Sofia iná ni káì. ọ̀ya ṣé Mushin ló fà á ni àbí bẹ́ẹ̀ bọ́lá ṣe dé yìí. mi ì ṣe ọmọ líle bẹ́ẹ̀ yẹn èmi ni mo wà pleasant jù nínú olórin Islam. Tẹ́ bá fẹ́ béèrè nípa ẹ lè béèrè àwọn onífújì ṣe pé àwọn ọmọ onífújì tó máa ń le ju Islamic musician lọ so and they see us from afar and sometimes a máa ń close mọ́ mi nínú wọn náà you can ask them. nínú àwọn onífújì náà àwọn olórin Muslim obìnrin ìwo ló le jù bẹ́ẹ̀. pé ìwo ló le jù ìwo ló dùn. ìwo lọmọ líle. ẹ lè bí wọn so ẹni tó bá ní mo le bóyá o ti fi wọ̀ sí lọ̀ mi àbó ti ṣe àwọn ìwà kan tó yẹ pé is. You don't have to. That Mushin bloodline, ṣé kò sí lára tí tó lọ́nà Mushin Mushin lọ́jọ́ carry last. Ẹ̀jẹ̀ nìyẹn wà. Ìyẹn wà bí àbí. Inú ẹ̀jẹ̀ nìyẹn wà pé mi nígbà cheating ni mo kọ̀ and I hate disrespect. I hate it.
don't disrespect me tó bá pè mí léèyàn kíní kò sírú ẹ̀. Give and take. tó bá ti yọ kò mú òkun yẹn kúrò náà wàá máa gbádùn lọ ni ṣùgbọ́n tó bá believe pé bóyá cheget pé o kàn lè wá from nowhere, you don't know me, we are not the same family, we just akànpàdé ara wa wá ń wò pé o belittle me, I don't like it. That's why I tell you pé gbogbo èèyàn náà ni máa ń respect. ṣe lè mọ̀ pé lágboolé orin nígbà míì tẹ́lómi bá rí ẹ ó lè wò pé kò lè jọ ẹgbẹ́ àbúrò mi lọ, don't do that to me. Wọ́n bí mi lé wọ́n bí ẹ lé mi, mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan mo ní kì í ṣàná ni mo dé mo ti wà láti jẹta ó ti pẹ́ gan. So tí n bá ń dákẹ́ tí mi ò sọ̀rọ̀ àbí tí mò ń ṣèṣe pé máa wà wò pé torí pé ẹnu ẹ̀ ń mú èmi ò bẹ̀, èmi ò ń ṣèyàn tó bẹ̀. Àwọn tó bá ń wò wá nílé wọ́n ti mọ ẹni tó bẹ̀ pé eléyìí bẹ̀, mi ò ń ṣèyàn tó bẹ̀, but kò sí nǹkan tó fẹ́ ṣe tèmi náà lè ṣe. Vibes yẹn wà ládàá. Pọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe tí mi lè ṣe bọ́ mi kàn bẹ́ẹ̀ ni. So bíbẹ̀ yẹn ń gbà mí ó máa ń àwọn ẹlòmíì máa ń count ẹ̀ sí pé bí àbò proud mi náà. Like I said, I'm very pleasant. Nínú dábìlì káfíń round off ẹ sọ pé ìgbà tí wọ́n máa change Epsilon ni Ọlọ́run lò. Then somebody took you to him, Mukari. Kí ni relationship olórin Muslim àti ní theatre? Ṣé bí n ṣe movie náà ni? Ó yẹ kẹ́ ti mọ̀ mí pẹ̀lú àwọn ní tíátà ti pẹ́. Àwọn ọdún fàbí ní àwọn tó ń wò yóò mọ̀ yìí. Ó yá wọ́n fẹ́ mọ̀ pé ó dáwọ́ Muka àwọn lè mọ̀ ṣùgbọ́n àwọn tó ń wò yín lé bó làwọn yẹn bò ní jẹ́. Nọ́mà àmúṣí ni mò ń gbébọ̀ tí ọdún fá gangan lẹ tẹ bá ń wá mi nígbà yẹn tẹ́ bá rí mi ẹ wá mi lọ sọ́dún fá. Lọ́dọ̀ àwọn Délé Ògúndípẹ̀ àwọn Ògògó Yínká Quadri abẹ́ ẹ̀ mọ́délé ni. Mi ṣe mọ bọ̀dádé ẹ̀fín lọ Amẹ́ríkà ó dà báwọn. Bẹ́ẹ̀ni so tẹ bá ń wá mi nígbà yẹn wá ti wá mi lọ́dọ̀ àwọn Yínká Quadri gbogbo àwọn àlẹ́ṣì gbogbo wọn ìbẹ̀lẹ̀ ti máa bá mi. Ẹ̀ act ni abẹ́kọ̀ yín náà ń kọrin fún wọn bẹ́ẹ̀. Mi act o mo kàn máa wà pẹ̀lú wọn ni mo ń fara yọ́lá kémi náà lè. Ibẹ̀ náà ni Muka ti wá ní nìṣó ń bẹ̀. Ibẹ̀ ni mo ti wá mọ bọ̀dà Muka. tó àdúgbò fọlọ́run Ọlọ́run bá tí ó ṣe lè kò ní jẹ́ kí ó dìbàjẹ́ lágbára Ọlọ́run àṣẹ ìtọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ìpò ní àìrìn ayé yín àti ayé kálukú wá ẹ̀kọ́ ní kálukú ọlọ́kọ́ pé àwọn ẹ̀ńtàgbá lónìí olórin tó gbajúmọ̀ dáadáa ni. This is my appreciation ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ò dá mi dá bùkátà mi ajá Sofia Ọlọ́run àfẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń fẹ́ Yánká Ọlá. I promise to give the best by the grace of Allah. All my fans trust my music, then they say Sofia. Yánká Ọlá no dey fumble in terms of music. As you come dey use your money to purchase my records, I dey pray to Almighty God to enrich your pocket. Ṣé ẹ̀yin olólùfẹ́ wa? Àwọn tó ń bá yín lùlù tó ń bá yín gbérin gbogbo wàyẹn ń kọ́ àwọn Tìjàní bólẹ̀ kó wọn sí abẹ́ kó wọn sọ lọ́dọ̀ àwọn olórin ẹgbẹ́ yìí ni bólẹ̀ ṣe. Rárá o, wọ́n ń ṣiṣẹ́ wọn lọ, àwọn náà ti dọ̀gá. Ṣé ọ̀pọ̀dún yẹn ti pẹ́ díẹ̀? So wọ́n ti dọ̀gá, àwọn gan ti ń gbaṣẹ́ fúnra wọn. Ní orin làbí ní lórin. Bọ̀wẹ̀ tí wọ́n lè ṣiṣẹ́ fún sí babalika kọ́ ní ibi ìyàwó àṣẹ wọ́n tó wá bá yín lùlù. Wọ́n á wà bọ̀ àwọn náà ti dọ̀gá ara wọn. Ọ̀gá ti dé. Àwọn ti dọ̀gá o. Ó dàbọ̀, thank you, God bless you. Yes, sir.